àṣé lóòótọ́ ni pé kò sí adáramọ́kò. Mo wá gbà pé lótìítọ́ àti lódodo òun ni Basirat Mọ́rẹ́níkẹ́jì Adélékè Táyémọ̀sí Ẹ̀gbin Ọ̀run ó ti jáde láyé o. Ẹ̀gbin Ọ̀run ti jáde Ọlọ́run. Ẹ̀gbin Ọ̀run ti jáde láyé. Ó ti dẹni àkọlẹ̀bò. Ó ti dẹni àgbégbìn o. Ó ti di ẹni tí ilẹ̀ ga jùlọ. Ó lágbára o. Ìròyìn ikú Ẹ̀gbin Ọ̀run ó báni lójijì, ó ṣe ní kàyéfì, ó sì dunni, ó káni lára torí pé lára àwọn olórin ẹ̀mí tí Ọlọ́run gbà fún, tí wọ́n ń rí ṣe, táyé ń fẹ́, táyé mọ̀, òun ni Basirat Adélékè Mọ́rẹ́níkẹ́jì Adélékè Ẹ̀gbin Ọ̀run, ọ̀kan nínú wọn ni. Ẹ̀gbin Ọ̀run yìí gẹ́gẹ́ báwo yẹn ṣe wá ń ròyìn rẹ̀, ó wá jẹ́ ẹni tó kóni mọ́ra, tó pọ́nmi lé, tó láyàyà pẹ̀lú bọ́lá ṣe kẹ́ ẹ, tó lọ ń fún un lórúkọ, tó tún bùn ní ọrọ̀, tó tún lọ́lá pẹ̀lú ìwọ̀nba tó níyẹn, tó tún wá rẹra rẹ̀ nílẹ̀ torí pé onítọ́lọ́ bá bínú sí níníyàwó púpọ̀ ni. Ó ní kò ní pe bàbá àwọn nígbà yẹn pẹ̀lú bó ṣe ní ìyàwó mẹ́ta. Ó ní àwọn èèyàn wà tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì lótìítọ́ nígbà yẹn tí wọn ò ní ìyàwó kan lọ, kódà tí wọn ò tí ì níyàwó. Ní síbẹ̀ Ọlọ́run ò pè wọ́n, Ọlọ́run ò lò wọ́n láti dá ìjọ CCC sílẹ̀ nígbà yẹn. Kí ló wá dé tí ó fi jẹ́ pé oníyàwó mẹ́ta òun ni Ọlọ́run wá pè láti dá ìjọ sílẹ̀ tó wá tíjọ yẹn wá kárí ayé lónìí? Nítorí Ọlọ́run bá nífẹ̀ẹ́ bàbá àwọn tàbí tí ò nífẹ̀ẹ́ sí nínú ìyàwó púpọ̀, ní kò ní pe bàbá àwọn láti dá, kò ní lo bàbá àwọn láti dá ìjọ CCC sílẹ̀ nígbà yẹn. Ó ní òun rí tó burú nínú bí bàbá àwọn ti jẹ́ oníyàwó púpọ̀. Ọ̀rọ̀ pọ̀ tí Ọlátọ́sọ̀ Ọ̀ṣọ́fà tó sọ nípa bàbá Ọ̀ṣọ́fà tó jẹ́ olùdásílẹ̀ ìjọ CCC Celestial Church of Christ. Otasansan rédíò and TV. Àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa Otasansan. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Àní ṣàṣedànù, àní ṣàṣejẹ láṣẹ Èdùmàrè. Ọwọ́ wa báyìí láti gbẹ̀tọ̀ wa torí Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí níjọba rẹ̀ láṣẹ Èdùmàrè. Ọwọ́ wa báyìí ni a fi gbẹ̀tọ̀ wa ọ̀ lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò, ohun tí ó ń lọ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé, òun náà ni àmúmú wá lórí ìkànnì yìí níbàámu pẹ̀lú bí àwọn ìwé ìròyìn tí wọ́n ṣe gbé, bí wọ́n ṣe kọ. Níbo la wá ń lọ lónìí? Ìṣẹ̀lẹ̀ méjì òun náà ni a fẹ́ mú wá fún yín, tàbí mẹ́ta òun náà ni a fẹ́ mú wá fún yín. Àkọ́kọ́ òun náà ni ikú gbajúmọ̀ akọrin ẹ̀mí, ìránṣẹ́ Ọlọ́run, ìyẹn Mọ́rẹ́níkẹ́jì Adélékè tí ó dágbére fáyé tó dolóògbé ní ọjọ́ Sátọ̀dé ọjọ́ 27 oṣù kẹrin ọdún 2024. Báwo ni ìṣẹ̀lẹ̀ ikú Mọ́rẹ́níkẹ́jì Adélékè Táyémọ̀sí Ẹ̀gbin Ọ̀run, báwo ni ìṣẹ̀lẹ̀ ikú rẹ̀ ṣe wáyé? Kí ló ṣe sábàbí ikú rẹ̀? Kí ni àwọn nǹkan tó súyọ lẹ́yìn ikú Mọ́rẹ́níkẹ́jì Adélékè? Ǹjẹ́ wọ́n ti sín? Ǹjẹ́ wọ́n ti fi erúfeérú? Wọ́n ti fi òpẹ̀ férúpẹ̀ fún olóògbé Mọ́rẹ́níkẹ́jì Adélékè Táyémọ̀sí Ẹ̀gbin Ọ̀run? A mú wá fún yín
lórí ètò yìí lénìí. Bákan náà ọ̀rọ̀ ní ọ̀kan nínú àwọn ọmọ olùdásílẹ̀ ìjọ CCC Celestial Church of Christ, ìyẹn ọ̀kan lára àwọn ọmọ bàbá Ọ̀ṣọ́fà, kí ló bá àwọn oníròyìn sọ? Kí ni wọ́n sọ nípa aáwọ̀ ta ni ó darí ìjọ, ta ni ò darí ìjọ tó ń ṣẹlẹ̀ nínú ìjọ CCC, àti táwọn èèyàn sọ nípa ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ CCC Ọ̀ṣọ́fà, nípa bó ṣe jẹ́ oníyàwó bẹ̀rẹ̀ tó sì bímọ 53 children. Kí làwọn èèyàn sọ nípa rẹ̀? Kí ni ọmọ Ọ̀ṣọ́fà gangan sọ? A mú wá fún yín lórí ètò yìí náà ni. Káyọ̀ bá gbà wá, a sọ̀rọ̀ nípa bí ọba ìlú Benin bó ṣe pàṣẹ sí àwọn ìjòyè kan ní ààfin Benin pé kí wọ́n lọ rọ́kún nílé látàrí pé wọ́n lọ ṣe ìkíni sí kábíyèsí ọba aláyélúwà Jìnnìkẹ́ àti Àkàn Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ láàfin. Kí ni èyí sọ nípa rẹ̀? Kí ni nǹkan tó tún súyọ lórí bí ọba Benin bó ṣe ní kí àwọn olóyè rẹ̀ kan kí wọ́n lọ rọ́kún nílé? A mẹ́nubà lórí ètò yìí náà ni. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká mú ìkéde yìí wá fún yín. Tá a bá wá gbọ́ tán, tá a bá padà dé, a wà kán lo agbami ètò. Ẹ farabalẹ̀, à ń padà bọ̀. Otasansan Media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ayé. Otasansan Media, ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan Media níbikíbi. Ẹ káàbọ̀ padà. Ní nǹkan bíi aago 7 sí 8 lánàá ní alẹ́ ọjọ́ Saturday, ọjọ́ 27 oṣù kẹrin ọdún 2024 tá a wà yìí, ó ní mo rí tí ẹnìkan kọ́kọ́ gbé sórí péèjì rẹ̀ wípé rest in peace Egbin Ọ̀run. Ó wá ń ṣe mí kàyéfì, ó ń yà mí lẹ́nu pé Egbin Ọ̀run òun ń bẹ̀. Ṣé èyí tá a mọ̀ tó jẹ́ òǹkọrin ẹ̀mí ìránṣẹ́ Ọlọ́run yẹn náà ni àbí èwo? Mi ò tètè gba tí mo rí yẹn gbọ́. Kò tó bí ìṣẹ́jú 5 tí mo rí post yẹn lórí Facebook tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè mí, tí wọ́n bẹ̀rẹ̀ sí text mi wípé àwọn gbọ́ nípa ikú Egbin Ọ̀run, pé ṣé lóòótọ́ ni, ṣé bẹ́ẹ̀ ni. Mo ní kí wọ́n fún mi ní àsìkò díẹ̀ kí n fi ṣèwádìí lórí rẹ̀, torí pé èmi o, pàápàá jùlọ lórí ìkànnì yìí, mi ò kì í fẹ́ mọ̀mù lómùú, mi ò kì í fẹ́ sọ ohun tí mi ò bá tí ì rí òkodoro rẹ̀. Pàápàá jùlọ mi ò kì í fẹ́ sọ̀rọ̀ jùjùjù nípa ohun tí ìwé ìròyìn ò bá tí ì gbé, tí ò bá tí ì kọ ní àwọn ìwé ìròyìn tó fìdí múlẹ̀ ní o. So àwọn tó ń pè mí tí wọ́n text yẹn, tí wọ́n ń béèrè pé ṣé lóòótọ́ ni Egbin Ọ̀run ti jáde láyé àsàtàná yẹn, mo ní kí wọ́n fún mi ní sùúrù kí n fi ṣèwádìí until ìgbà tí ọ̀kan lára àwọn olórin ẹ̀mí tó náà jẹ́ gbajúgbajà tí mo sì mọ̀ wípé ó súnmọ́ Egbin Ọ̀run dáadáa, ìyẹn Esther Ìgbẹ́kẹ̀lé. Ìgbà tí mo tó rí tó náà kọ sí ojú òpó Instagram page rẹ̀ tó jẹ́ ti Esther Ìgbẹ́kẹ̀lé,
tóun náà ti ń ṣèdárò tó ti kéde ìpapòdà Egbin Ọ̀run. Ìgbà yẹn lèmi náà tó wá ń gbàgbọ́ díẹ̀díẹ̀ àṣé lóòótọ́ ni pé kò sí adáramọ́kò. Mo wá gbà pé lótìítọ́ àti lódodo òun ni Basirat Mọ́rẹ́nikẹ́jì Adélékè táyé mọ̀ sí Egbin Ọ̀run ó ti jáde láyé o. Egbin Ọ̀run ti jẹ́ pé Ọlọ́run. Egbin Ọ̀run ti jáde láyé. Ó ti dẹni àkọlẹ̀bò. Ó ti dẹni àgbégbìn o. Ó ti di ẹni tí ilẹ̀ ga jùlọ. Ó lágbára o. Ìròyìn ikú Egbin Ọ̀run ó báni lójijì, ó ṣe ní kàyéfì, ó sì dunni, ó káni lára torí pé lára àwọn olórin ẹ̀mí tí Ọlọ́run gbà fún, tí wọ́n ń rí ṣe, táyé ń fẹ́, táyé mọ̀, òun ni Basirat Adélékè Mọ́rẹ́nikẹ́jì Adélékè Egbin Ọ̀run, ọ̀kan nínú wọn ni. Egbin Ọ̀run yìí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe wá ń ròyìn rẹ̀, ó wá jẹ́ ẹni tó kóni mọ́ra, tó pọ́nni lé, tó láyàyà pẹ̀lú bọ́lọ̀ ṣe kẹ́ ẹ, tọ́lọ́ ń fún un lórúkọ, tó tún bùn ní ọrọ̀, tó tún lọ́lá pẹ̀lú ìwọ̀nba tó níyẹn. Ó tún wá rẹra rẹ̀ nílẹ̀ torí pé kò sẹ́ni tó rí, àpọ́nlé ló máa ń fún oníkálùkù tó bá ti bá pàdé nínú ìrìnàjò ìgbésí ayé rẹ̀, pàápàá jùlọ nídìí iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe. Egbin Ọ̀run kódà ara àwọn tí wọ́n jọ jẹ́ olórin ẹ̀mí, àwọn náà testify sí wípé èèyàn rere, ẹlẹ́yinjú àánú, tó kóni mọ́ra, tí kìí wo bí èèyàn ṣe jẹ́, tí fi í ṣàánú, òun ni Egbin Ọ̀run. Lára àwọn olórin ẹ̀mí tí wọ́n confirm pé ẹni ire òun ni Egbin Ọ̀run, òun ni Esther Ìgbẹ́kẹ̀lé, gẹ́gẹ́ bó ṣe kọ sójú òpó Instagram page rẹ̀. Kó má dàbí àsọdùn, ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí Esther Ìgbẹ́kẹ̀lé bó ṣe kọ, bó ṣe ṣèdárò Mọ́rẹ́nikẹ́jì Adélékè Egbin Ọ̀run. Ẹ jẹ́ mú wá fún yín, ẹ jẹ́ á gbọ́. A popular gospel singer, Mọ́rẹ́nikẹ́jì Adélékè, aka Egbin Ọ̀run, is dead. Her death was announced by her colleague Esther Ìgbẹ́kẹ̀lé in an Instagram post late Saturday. Ìgbẹ́kẹ̀lé, who posted with the username @EstherIgbekele, expressed sadness over the demise of the late singer, whom she described as a beautiful and kind-hearted woman who was supportive of her. Ìgbẹ́kẹ̀lé recalled that she and Egbin Ọ̀run spoke last week, adding that she will be greatly missed. Her post read, and I quote, "I got home from my program to hear about this great loss. Prophetess Mọ́rẹ́nikẹ́jì Egbin Ọ̀run, you left without saying goodbye. We spoke together last week, not knowing you are about to embark on a journey to the great beyond. You are such a beautiful and kind-hearted woman and a very good supporter of my ministry. I am deeply saddened at your demise, but God knows best. You will be greatly missed, and your good deed will continue to linger in our hearts." Ìgbẹ́kẹ̀lé added with teary emojis, Egbin Ọ̀run, good night. Keep resting in the bosom of Christ. Gone too soon. Yay. In another post via her Instagram handle early Sunday, Ìgbẹ́kẹ̀lé wrote, and I quote, "You will be greatly missed, Mọ́rẹ́nikẹ́jì Egbin Ọ̀run. May your soul find eternal rest. We love you, but God loves you more. Heaven has just gained an angel. Happy you always." However, the cause of her death remains undisclosed, as there has been no
official statement from the family of the deceased or the Gospel Musician Association of Nigeria at the time of filing these reports. Gẹ́gẹ́ bí Esther Ìgbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bó ṣe ṣèdárò olóògbé Mọ́rẹ́níkẹ́jì Adélékè Ẹ̀gbin-ọ̀run òun náà láti mú wá fún yín yẹn la fi sọ wípé ipò tá a bá wà tí ìwọ bá wà tèmi bá wà ọlá yòówù kí mo ní kíwọ náà ní agbára yòókù kó wà níkàáwọ́ rẹ ẹ jẹ́ á lóore o ẹ jẹ́ á lóore ká rántí ọjọ́ tá a fi ọlá yẹn sílẹ̀ tá a fi ipò yẹn sílẹ̀ tá a fagbára yẹn sílẹ̀ tá a lọ bá ẹlẹ́dàá tó dá wa sáyé táwọn èèyàn wà máa sọ nípa wa kí láyé ó sọ nípa rẹ̀ nígbà tó o bá sí láyé mọ́ kí láyé ó sọ nípa mi nígbà tá a bá sí láyé mọ́ ohun tá a bá ṣe sílẹ̀ ni o ohun tá a bá ṣe ká tó kú ìwà tá a bá wù pẹ̀lú ọlá pẹ̀lú ipò pẹ̀lú agbára tó wà níkàáwọ́ mi tó wà níkàáwọ́ rẹ òun ni yóò sọ táwọn èèyàn sọ nípa wa nígbà tá a bá sí mọ́ tá a bá lọ bá ẹlẹ́dàá wa ẹ jẹ́ á gbọ́ táwọn èèyàn ń sọ ẹ jẹ́ á gbọ́rọ̀ táwọn èèyàn ń sọ lẹ́yìn ikú Mọ́rẹ́níkẹ́jì Adélékè Ẹ̀gbin-ọ̀run níbi ètò ẹ̀yẹ ìkẹyìn tí wọ́n ṣe fún Mọ́rẹ́níkẹ́jì Adélékè Ẹ̀gbin-ọ̀run ẹ jẹ́ á gbọ́. arábìnrin òṣìṣẹ́ ọlọ́run yìí láti fi sí inú ẹ̀ ní èyí tí wọ́n yóò padà ṣe fífi eérú fún eérú fífi eérú fún eérú tí wọ́n yóò fi tí wọ́n ṣe fífi erùpẹ̀ fún erùpẹ̀ tọ́lọ́run bá aláwọ̀ làbí kí ó lè fi ó pàdé ẹ̀ dáadáa. wọ́n ní tó jẹ́ pé inú yàrá tán gbé wọn sí yẹn wọn lè jókòó síbẹ̀ fún ìṣẹ́jú kan ìyẹn wá títí tí wọ́n ti ẹ̀mí pa wọ́n máa ló ń rùn ní ká lọ ra air freshener gbẹ̀yẹ́ ń rùn wọn ò fẹ́ dọ̀tí rárá. àtọ́wọ́n náà ṣe ní ìdọ̀tí ilé ọlọ́run ṣe ní ìdọ̀tí ó yọ ọlọ́run ó sì náà ó sì yọ àná ó yọ ọlọ́run gbogbo tó ti wọ́n yìí àwọn ibi tí kò ti bá bá mi tẹ sáfẹ́fẹ́ rẹ̀ bá mi kẹ́ bá mi kẹ́ bá mi jẹ́ bá mi ṣàṣà ní ẹ̀sìn ọmọdé ó máa ń rìn bẹ́ẹ̀ ni wọ́n lẹ́gbàá ó máa ń rìn yóò dẹ̀ ní tó ṣe inú ayé tèmi ní tó ṣe inú ayé tèmi bẹ́ẹ̀ ni láti ta lọ́sẹ̀ láti náà lẹ́gbọ́n tí àwọn sọ yẹn kò yọ kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni kò yọ àwọn mùsùlùmí ọ̀pá sílẹ̀ náà mọ̀ tó tó lé ẹbí pé òkú gbogbo ayé gbogbo àwọn ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì wàá mú ní ojúmọ́ pé tí ẹsẹ̀ pé wọ́n ní ìyá dáadáa ni. wọ́n fọmọdé jọ ń fàgbà jẹ ẹni tí ò ní ajẹ́kó ló ajẹ́kó ẹ ṣáà máa ṣàdúrà fún mi ẹ jẹ́ kẹ́ mi ní fún wa ní ọ̀pọ̀ mi wá fún wa. bẹ́ẹ̀ ni ìmísí ẹ̀ ni mo fi ń mí ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ rárá máa jẹun máa yọ bẹ́ẹ̀ nínú mi àdè máa ṣàdúrà fún mi lórí ẹni tí ò bá ti dìbò lọ́wọ́ mú tó ń jẹ́ kí èèyàn jẹun ní gbogbo ìgbàkigbà kí ẹ mọ̀ pé kí èèyàn máa bẹ̀rù náà pé ọlọ́run máa jẹ́ kọ́ dùn náà lọ́wọ́ àmọ́ aṣẹ́ ni lórí àmọ́ fún mi ṣe jẹ́ àmọ́ yọ́ lọ́rùn. Bàbá àwọn ọmọ ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ ti tún ti fà
Hello, one house. Disrespecting nǹkan tó yẹ kẹ́ ṣe. Now, mo fẹ́ béèrè pẹ́sàn lọ́wọ́ yín sí ẹ̀ ń dun àwọn ọmọ yẹn nínú ni àbẹ́ ń bá wọn nínú jẹ́. Hello. Please, let us do this thing proper. If Taba continue like this, when you see yourself on the social media, you will not like it. Wow. You will not like it at all. So this thing is a special. You are not doing it alone here. People are watching you live in outside country. So let us take control. Yet we have no barrier. Ó sì tún wà pẹ̀lú yín for now. Bàtà bá parí ẹ̀ tó bá gbé síbẹ̀ yẹn. Let us roll on the road. Ká sunkún. Kò sẹ́ni tí kò dùn. Ọgbẹ́ni. But when you are shouting now, people want to hear your voice. But you are not doing it. Why are we doing this? Your cry cannot wake her again. If your cry can wake her since yesterday. So, ariwo wa ò lè jí. Let us take control. Please. Kò sẹ́ni tí kò dùn. Ẹ jọ̀ọ́. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Amen. Amen. Ẹ jẹ́ kí a gbọ́ òtítọ́ ọ̀rọ̀. Ẹ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ yìí. Ìkòtò tí wọ́n gbẹ́ sílẹ̀ fún igbe ọ̀run bẹ̀ yẹn. Nígbà tí a bá gbé òkú rẹ̀ sínú rẹ̀, ta ló máa fò sínú ẹ̀ pé kán dé òun mọ́bẹ̀? So don't let us behave like hypocrites. Alright? Kò sí ẹni tí ó dùn tó àwa tá wà mí báyìí, tó èmi gangan. Because of my relationship with her, I brought her up in the spiritual and in the physical. I brought her up. Gbogbo àwọn ọmọ wọ̀nyí ọwọ́ mi ni wọ́n bí wọn sí, èmi ni mo ní wọn. Alright, so kò lè dùn yín tó mi. Don't let us be hypocrites. Listen to me. All of us are going to die. Ẹ fẹ́ ẹ̀kọ́, a máa kú ńjọ́ kan. Ọjọ́ yẹn lolúkálukú ò mọ̀. And Ọlọ́run ò dẹ̀ sọ wípé a ní láti darúgbó kó tó di pa kú. So let us behave well. Don't let us deceive ourselves. Don't deceive yourself. Even lẹ́yìn ìgbà tí a bá sí tán, ta ni nínú yín ni kò ní jẹun? Ta ni kò ní sùn? Ta ni ò ní rẹ́rìn? Ta ni ò ní lọ sílé ijó? Don't deceive yourself. Don't let us disrupt this service. Okay?
we said the corpse must not be buried yesterday. Praise the Lord. Ó ní erùpẹ̀ ni ìwọ sì padà di erùpẹ̀. Ó ní àti àgbà àti ọmọdé ni wọ́n tò fún ìdájọ́. So please, ẹ jẹ́ ká ṣe bàbá ti ṣe sọ. Nígbà tó bá tó àkókò wípé gbogbo wa máa wo òkú rẹ̀, we need to rearrange ourselves. A máa ní láti bọ́ síta. Ní kọ̀ọ̀kan la máa tò wá. We need to comply, or else you are going to make a mess of the whole thing. And let me tell you, she knows more than us right now. She sees us. She knows your intention now. Gbogbo ẹ̀yin tẹ́ tán, ó mọ̀ yín sìn. Gbogbo ẹ̀yin tẹ́ ṣòtítọ́ sí, ó mọ̀ yín sìn. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jà lólè nígbà yẹn, ó mọ̀ yín sìn. Gbogbo ẹ̀yin tẹ́ bá keep ẹrù ẹ̀, ó mọ̀ yín sìn. So don't deceive yourself. And tá a bá dé kíyèsí ara, kó má di wípé ó máa di bóyá òru àbí every time. She will be tormenting you. Let us behave. Please, God bless you all. Praise the Lord. Father, Lord, we thank you. We appreciate you. Nítorí pé ó wù yín nínú àánú yín, ẹ gbé ìránṣẹ́ yín lọ sí ọ̀dọ̀ yín. Ẹ̀yin lẹ fi fún ayé, ẹ̀yin lẹ fi fún àwọn òbí rẹ̀, ẹ̀yin lẹ fi fún ìjọ, ẹ̀yin lẹ fi iṣẹ́ rẹ̀ sí ní ọwọ́. Ó sì wù yín nínú àánú yẹn sọ wípé ó yá ọmọ ṣíwọ́ kó máa bọ̀. Ó sì gbọ́ ohùn yín, Ọlọ́run ẹ gbà ọpẹ́ wa. Lónìí ẹ gbà ìyìn wa. Bí a ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn yìí, Olódùmarè, ẹ̀yin ni ọba tó ń jẹ́ Alpha àti Omega, ẹ máa ṣíwájú wa, ẹ máa kẹ́yìn wa. Lẹ́yìn ìsìnkú yìí, Ọlọ́run ẹ gba gbogbo ògo. Ẹ má jẹ́ kí lẹ́yìn rẹ̀ wàhálà ìdààmú ẹ má jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ gba àkóso ohun gbogbo. Àwọn tó fi sílẹ̀ àti ọkọ àti àwọn ọmọ àti ilé àti ìjọ, Ọlọ́run alágbára ńlá, ẹ gba àkóso gbogbo rẹ̀. A dúpẹ́ torí pé ẹ ti ṣèyí fún wa. Ẹ gbọ́ aláṣẹ ọ̀run. Gbogbo ẹ̀yin màlẹ́kà òde ọ̀run ẹ sọ̀kalẹ̀ kẹ́ wá bá wa gbé. Holy Michael, Gabriel, Raphael, Uriel, ẹ̀yin àgbààgbà mẹ́rìnlélógún òde ọ̀run, ẹ̀yin ẹ̀dá alààyè mẹ́rin ẹ sọ̀kalẹ̀ ní wákàtí ọ̀kẹ́ wá bá wa ṣe ohun gbogbo. Ní ìkẹyìn rẹ̀, a ó túbọ̀ fi ọpẹ́ fún yín. A dúpẹ́ torí pé ẹ ti ṣe èyí fún wa. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. náà ló ti gbọ́ yẹn o. Ká má pọ̀ lọ́rọ̀, a gbàdúrà kí ọba dẹ́dàá Elédùmarè kó bá ní tọ́jú àwọn nǹkan tí egbin ọ̀run tó fi sáyé lọ. Ọkọ ni, ọmọ ni, àbúrò ni, ẹ̀gbọ́n ni, ará ni, ọ̀rẹ́ ni, mọ̀lẹ́bí, ẹbí, ìjọ tí egbin ọ̀run tó fi sílẹ̀, kọ́ba Èdùmàrè ọba dẹ́dàá kó bá ní dúró tì wọ́n, kó má fọwọ́ ìbàjẹ́ kàn wọ́n, kó jẹ́ kí ẹ̀yìn tí egbin ọ̀run tó fi sílẹ̀ kó jẹ́ kó dára. Iwájú tí egbin ọ̀run kọjú sí kó jẹ́ kó sunwọ̀n, kó bá ní dúró tì í lálèdè ọ̀run. Ó di gbére o, ó dàrìnàkò, ó tún dojú àlá, ó di tẹ́ni bá jọni téèyàn bá jènìyàn lóde ọ̀run. Ó dàbọ̀. Ìyẹn báyẹn. Ọ̀kan lára àwọn ọmọ wòlíì àgbáyé tí ó dá ìjọ Celestial Church of Christ CCC sílẹ̀, bàbá Ọ̀ṣọ́fà, ọ̀kan nínú àwọn ọmọ bàbá Ọlátọ́sọ̀ Ọ̀ṣọ́fà, ó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ nípa ìgbésí ayé bàbá rẹ̀ àti ohun táwọn èèyàn ń sọ nípa bí bàbá Ọ̀ṣọ́fà ó ṣe jẹ́ oníyàwó púpọ̀ tó sì bímọ bẹrẹbẹ. Ọlátọ́sọ̀ Ọ̀ṣọ́fà tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ bàbá Ọ̀ṣọ́fà, ó ní òun ò rí aburú nínú bí bàbá àwọn ṣe jẹ́ oníyàwó púpọ̀ gẹ́gẹ́ báwọn nǹkan ṣe ń sọ, torí pé kò sí nínú àwọn wòlíì Ọlọ́run gan tí ó wà nínú Bíbélì tó níyàwó kan. Ó lẹ́ni tó ní jù tó kéré jù ló níyàwó méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ, tó sì jẹ́ pé Ọlọ́run ń pè wọ́n tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ó ní kò sí tó burú nínú bí bàbá àwọn Ọ̀ṣọ́fà tó jẹ́ olùdásílẹ̀ ìjọ CCC Celestial Church of Christ ó sì jẹ́ oníyàwó bẹ̀rẹ̀.
torí pé ó mú wá sí ìrántí, ó nígbà tí bàbá àwọn tí Ọlọ́run pe bàbá àwọn láti dá ìjọ CCC sílẹ̀ ní ọdún 1947, ó ní bàbá àwọn ti di oníyàwó mẹ́ta nígbà yẹn. Ó ní tọ́lọ́run bá bínú sí níníyàwó púpọ̀ ni, ó ní kò ní pe bàbá àwọn nígbà yẹn pẹ̀lú bó ṣe ní ìyàwó mẹ́ta. Ó ní àwọn èèyàn wà tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì lótìítọ́ nígbà yẹn tí wọn ò ní ju ìyàwó kan lọ, kódà tí wọn ò tí ì níyàwó. Ó ní síbẹ̀ Ọlọ́run ò pè wọ́n, Ọlọ́run ò lò wọ́n láti dá ìjọ CCC sílẹ̀ nígbà yẹn. Kí ló wá dé tí ó fi jẹ́ pé oníyàwó mẹ́ta òun ni Ọlọ́run wá pè láti dá ìjọ sílẹ̀ tíjọ yẹn wá kárí ayé lónìí? Nítorí Ọlọ́run ò bá nífẹ̀ẹ́ bàbá àwọn tàbí tí ò nífẹ̀ẹ́ sí níní ìyàwó púpọ̀, ó ní kò ní pe bàbá àwọn kò ní lo bàbá àwọn láti dá ìjọ CCC sílẹ̀ nígbà yẹn. Ó ní òun rí tó burú nínú bí bàbá àwọn ti jẹ́ oníyàwó púpọ̀. Ọ̀rọ̀ pọ̀ tí Ọlátọ́sọ̀ Ọ̀ṣọ́fà tó sọ nípa bàbá Ọ̀ṣọ́fà tó jẹ́ olùdásílẹ̀ ìjọ CCC, Celestial Church of Christ. The son of the founder of the Celestial Church of Christ worldwide, Bilewu Ọ̀ṣọ́fà, has defended his father's large family and the practice of polygamy in the church. The servant of CCC International Headquarters, Ketu, Lagos, said the church never forbids polygamy because no prophets in the Bible had one wife. Olatoso stated this in an interview with Punch on Sunday. He said, and I quote, "Can I tell you something? You see, in that scripture, Paul was only advising, tell me, in the Bible, which prophet of God had only one wife? Do your research and tell me," end of quote. The late Ọ̀ṣọ́fà left 13 wives and 53 children behind. Olatoso said despite his late father already having 3 wives, God still gave him the vision to start his ministry 76 years ago. He said, and I quote, "I am sure in 1947, if there was a better candidate to found CCC, Ọ̀ṣọ́fà would not have been chosen. But because there was not a better candidate, he was the only one that God found worthy to found CCC, despite having 3 wives. So those condemning my father should know that he never had any concubine. He married them, his wives, and they were all under his roof. But today, the so-called men of God with only one wife will have concubines outside. Which one is better? So I will tell you that if God were to judge by the number of wives before sending a bishop or pastor on a mission, my father would have been disqualified because he had 3 wives before God called him," Olatoso said. When asked how his father was able to keep his large family closely knitted, he said his father never trained the children from different mothers. And I quote, "Let me tell you something, my dear brother, our father, while on earth, used to gather us together and tell us, never say you are a son or daughter to any of my wives, but tell yourself you are a son of Ọ̀ṣọ́fà." This means he used that girdle to love to tie us together. So we don't see ourselves as children of our various mothers, but as children of Ọ̀ṣọ́fà. That is the same way we related when he, Ọ̀ṣọ́fà, was still in this world and has been doing after his demise. Even today, the remaining Ọ̀ṣọ́fà
wives that were younger than my mother, I still refer to them as my mother because of the love that our father Osofa has used to bind us together. So we all remain one as SBJ Osofa children, he added. On the leadership crisis rocking the Celestial Church, the cleric said such a crisis was expected after the departure of the founder. Omatoso, however, expressed hope that the problems would soon be resolved. He said his eldest brother, Reverend Emmanuel Osofa, is the leader of the church. I quote, "Now, when the founder of this church departed, the same way Jesus Christ departed, there were troubles among the apostles about who would lead. The same way as well that according to history, the Catholic Church at the time had multiple popes, but today they have one pope after so many centuries. This is the same situation with CCC. After the demise of its founder, there was so much trouble. The apostles also faced the same challenges on succession of those of the Catholic Church. But as of today, the most acclaimed and accepted leader in CCC all over the world is the first son of the founder, my eldest brother, Reverend Emmanuel Osofa, who is based in Imeko, Ketu, and Makoko, the headquarters of the church." ọ̀rọ̀ náà ni ẹ̀yin náà ti gbọ́ gẹ́gẹ́ bí Ọlátọ́sọ̀ Ọ̀ṣọ́fà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ nípa ìjọ CCC Celestial Church of Christ àti ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ yẹn tó jẹ́ bàbá wọn. Kí ni èrò tiyín? Kí ni ìwòye tiyín lórí ohun tí Ọlátọ́sọ̀ Ọ̀ṣọ́fà lórí ọ̀rọ̀ tó sọ yìí àti àwọn àlàyé rẹ̀? Ẹ jẹ́ á mọ èrò tiyín àti ìwòye tiyín nísàlẹ̀ fídíò yìí láàyè comment. À á kà á, à á sì gbé yẹ̀wò. Ẹ sì jẹ́ ká mọ èrò tiyín nípa ikú olóògbé Egbin Ọ̀run, ìyẹn Basirat Mọ́rẹ́níkẹ́jì Adélékè táyé mọ̀ sí Egbin Ọ̀run. Kí ni èrò tiyín? Kí ni ìwòye tiyín nípa ikú òjíṣẹ́ Ọlọ́run yìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. À á kà á, à á sì gbé yẹ̀wò. Ibi láti máa dánu dúró lórí ètò fún tòní. À á pàdé lọ́la o, lágbára Ọlọ́run, lórí ìkànnì yìí, lórí ètò Òye Ọ̀rọ̀ níkànnì Ọ̀tàsánsán rédíò TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Orúkọ tèmi ò yípadà, Tajudeen Olówó Òkéré lorúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ Ìkòyí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ ilé baba tó bí mi lọ́mọ. Títí ọ̀la tá tún pàdé, ire àtayọ̀ kò ní tán lọ́ọ̀dẹ kó wá wa o. Thank you. God bless you.